ṣeun rere ìyá wa ẹ ṣeun rere o bàbá wa ẹ ṣeun rere ẹ̀yin lọ́lọ́run kejì wa láyé mo tún kí yín ẹ káàbọ̀ sórí ètò wa lónìí o a tún ti balẹ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá Ṣọ́wọ́nyá rèé láti Dayo Agboola rédíò TV tẹ́ ẹ bá wojú aago yín aago kan ó ti kọjá ìṣẹ́jú mẹ́rìndínlógún ó pẹ́ wá díẹ̀ lónìí ó lọ́wọ́ ajá ẹ má bínú Christian Essence òun la gbé wọlé o òun ló kí wa káàbọ̀ ó ní ọmọ mi ṣeun rere tiwa máa dá o ọmọ mi ṣeun rere ìyá wa ẹ ṣeun rere bàbá wa ẹ ṣeun rere mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀. Bá wọlé lónìí ìjìnlẹ̀ Yorùbá lóhun tá a máa dá sí lónìí o ó ń gbóná fẹ̀lífẹ̀lí ó ń gbóná fẹ̀tìfẹ̀tì ó ń ta sánsán níbikíbi mo láwọn èèyàn wa wọ́n ti gbórí wọlé lọ́tún lọ́sì wọ́n bẹ̀rẹ̀ sí ní kíyìn mo kíyìn àìbẹ̀rẹ̀ ètò wọ́n ti ń bẹ̀rẹ̀ orin Shina Peter ìjó Shina ó dáa gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lónìí lórí ètò yìí o àjọ máa gbádùn ara wa ni ẹbí nílò òbé gbọ́n sókè náà. ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ́ lọ̀rọ̀ Olúwa kí ni gbohùngbohùn yóò fẹ́ dúró ni ẹ dákun ẹ fún ìyẹn kéke. àwa náà yẹ ká máa control ẹ̀ kì í ṣe òun ló yẹ kó máa control mi ìyẹn ohun èlò ní irinṣẹ́ ni ẹ má bínú oje. mo ní lórí ètò yìí lónìí ọ̀kan ọ̀jọ̀kan orúkọ Yorùbá òun la máa fi bára wa sọ̀rọ̀ la máa béèrè lọ́wọ́ ara wa. mo kí yín o ẹ kú àbọ̀ Josephine Jabo mo rí yín Josephine Jabo ẹ kú àbọ̀ mo rí yín o ẹ káàbọ̀ Samson Àyànrájí Rajsam àyàn lọ́wọ́ ọdán mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò wa o Adétutù Adélànwá mo mọ̀ kí yín ẹ kú àbọ̀ Kọ́láwọlé Ọmọkáyìndé Èjìrẹ́ bó o ní o ẹ kú àbọ̀ àtúndé sórí ètò wa lónìí ṣàfihàn lẹ́wà ọ̀dẹ̀ àbí ẹ káàbọ̀. ọmọọba Adé Kékin láti UK mo kí yín ẹ kú àbọ̀ o Gloria Shuaibu láti Àjà látàjà ní Lagos ní Nàìjíríà láti ìlú Èkó náà ti ń pè wá ẹ kú àbọ̀ sórí ètò Dẹ̀jọ Àrásánmí mo lẹ́yìn náà o ẹ mọ̀ kú àbọ̀ òní òro kọ́lọ́mù ó kìlọ̀ fọ́mọ rẹ̀ òní òro Amos Ọmọ́túndé mo rí yín o ẹ kú àbọ̀ ṣàlàáfíà lẹ́wà ṣàlàáfíà lẹ́bá wa ẹ kú àbọ̀ lórí ètò lónìí.
BS Oyetunji JP BS Oyetunji JP Jerusalem pilgrimage bàbá mo kí yín o ẹ kú àbọ̀ Abdulrasheed Shaibu mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀ Adéwálé Odùnúgà mo kí yín ẹ kú àbọ̀ Gloria Shuaibu wọ́n ní wow I love this song I tell you ẹ ṣé ó ga jù ó sọlọ́ngí ẹ ó kẹlẹ́ngẹ́jọ ẹ kú àbọ̀. àmọ́ ẹran ẹkùn kẹ́míyàn jẹ́ ọdẹ láì múra kí. Ọládẹ́yìndé orí òkè mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa ọmọ parí ọlá Prince òyìnbó olórin láti London mo lẹ́yìn náà ẹ kú àbọ̀ mo rí yín Gloria Shuaibu wọ́n ní ó ga jù orin nìyí Ebenezer ó ga jù this is 70s ẹ má ṣe wá léṣe o ẹ wọ́n wọ́ọ̀rì mo lónìí máa kọjá àbíkíábù ó máa ṣẹlẹ̀ ń kẹjọ. Tósìn Oyètúnjí mo rẹ́yìn náà o mo fẹ́ make sure pé mo dárúkọ orúkọ everybody àwọn tí mi ò dárúkọ ló fi sá lọ yẹn mò ń pè padà nígbà dárúkọ everybody àwọn akẹ́rù agbami ètò nítorí pé Tósìn Oyètúnjí mo rí yín ẹ ṣé Aládé Olúwaṣeun mo rẹ́yìn náà ẹ ṣeun o ẹ kú àbọ̀ gẹ́gẹ́ bí ó kọ yín ẹ ṣeun. Malik Ashraf mo rí yín o Malik Ashraf ẹ kú àbọ̀ sórí ètò Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi dáindáin ẹ kú àbọ̀ sórí ètò mo rí yín ẹ káàbọ̀ Michael Ọláìtàn Fáṣínà bàbá ẹ̀rù jẹ̀jẹ̀ bóò ni ẹ kú àbọ̀ mo rí yín mo dẹ̀ enjoy kọ́mẹ́ǹtì yín ẹ kú àbọ̀ sórí ètò Dayọ̀ Agbọ́lá rédíò TV náà láwa o ètò Ṣọ́wọ́nyàrè àtúntì dé. ní báyìí tí mo ti kí gbogbo ẹ̀yin èèyàn wa káwá kan lu agbami ètò kó máa rò kó máa yí lọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àti dé o àti dé níbikíbi tẹ́ ẹ bá wà Adéwálé Ọlọ́lá ọkọ̀ Olúwawùmílówó ẹlẹ́nu abẹ bóò ni OBJ style continue OBJ style ni authentic ni ó kọjá be careful àtúndé lórí ètò Ayọ̀dèjì Emmanuel ẹnjìníà wa láti ìlú Èkó mo rí yín bóò ni ṣẹ́ wà tẹ́ ẹ bá gbórin tí Sàní ń kọ àbí tóbi ń kọ lọ́wọ́ yìí ó ń dárúkọ àwọn ẹranko kọ̀ọ̀kan ẹ gbọ́ ẹran wo ló ń gbò. gbogbo aláìdá ọ̀rọ̀ àṣàìdá. gbogbo aláìdá ọ̀rọ̀ àṣàìdá. mo bá àwọn aya méjìlá agogo tó lù méjìlá ó ń bọ̀ wá lùkọ́. lórí ètò yìí lónìí máa gbé àwọn orúkọ kan jáde Adémi ni ìyàwó ọ̀rẹ́ mi Adémi ni Olúwafúnmilówó aya Ọlọ́lá bóò ni ẹ̀wọ̀n tó jẹ́ mẹ́ta fine girl ńkọ́ àtàwọn fine boys ẹ pẹ̀lẹ́ ẹ kú àbọ̀ sórí ètò bá ṣe bẹ̀rẹ̀ ètò náà lẹ́ ń wọlé yìí o mo ló máa latọ́bọ̀gì lónìí ó máa stọ́ngọ́gí ọ. ẹ̀bùn wà tá a máa fáwọn èèyàn lónìí ó yà yín lẹ́nu ẹ máa gbẹ̀bùn ibikíbi tẹ́ ẹ bá wà a máa fẹ̀bùn yín ránṣẹ́ mo wí bẹ́ẹ̀ ni o ẹ wá mọ̀ bá ṣe máa ṣe ìbéèrè náà
tí n bá ti béèrè ìbéèrè 5 ẹni tó bá kọ́kọ́ dárúkọ 5 iye pé kó o dárúkọ 3 ń bẹ̀ kó o dárúkọ 2 tó bá fi lè dárúkọ 2 péré sádọ́dá pẹ̀sì dárúkọ ẹyọ kan ó ti kọ́ tiẹ̀ o kọ́ gbúdọ̀ táìpù 5 síbẹ̀ tẹ́ ẹ bá ti táìpù 5 síbẹ̀ kó tó ti pẹ́ lómi táìpù ẹ̀ ẹ wò ó ọ̀nà bẹ́ẹ̀ ni mo ti mọ́nítọ̀ ẹ̀ ń bí bó bá lè ṣe wọlé mò ń rí lọ́wọ́ kan àwọn tó bá kọ́ wọlé ìbéèrè 5 yẹn wọ́n gbẹ̀bùn àkọ́kọ́ Bọ́lán lówó ọ̀la ẹ kú àbọ̀ sórí ètò pírẹsidẹ́ǹtì wa ń gbà wà ní OAU nù Ọ̀túnba Bọ́lán lówó ọ̀la ẹ kú àbọ̀ bóò ni ṣẹ́ wà àtúntìdé sórí ètò ẹ̀ṣẹ̀ tẹ̀ ń gbọ́ ẹ̀ wá ṣ'Amẹ́ríkà lẹ́wà báyìí ni àbí Nàìjà èwo lẹ́wà ń bẹ̀ bẹ́ẹ̀ báyìí d'Amẹ́ríkà ẹ̀ kàn sí wa GRA Ọ̀túnba Bọ́lán lówó ọ̀la ẹ kú àbọ̀. Let's go there bàbá àbèjì wọ́n ní let's go there gbogbo àwọn ọ̀rẹ́ mi gbogbo ọ̀nà bíbèjì Prada follow you ẹ kú àbọ̀ sórí ètò Ọ̀túnba Bọ́lán lówó ọ̀la Kakanfò of Ìlara Kingdom mo fẹ́ rántí mo yà ní mo yẹ kí n rántí ẹ̀ mi ò rántí orúkọ hòtẹ́ẹ̀lì yẹn náà o ó yẹ kí n rántí orúkọ hòtẹ́ẹ̀lì yẹn UK l'Ọ̀túnba wà lọ́wọ́lọ́wọ́ báyìí UK ní Kakanfò wà o Kakanfò of Ìlara Kingdom yes Bọ́lán lówó ọ̀la Kakanfò of Ìlara Kingdom UK náà wà lọ́wọ́lọ́wọ́ báyìí kí lorúkọ hòtẹ́ẹ̀lì yẹn tó wà lẹ́kọ̀ọ́ kágbé sórí òkè kágbé sórí ayé ẹ bá ń gbórúkọ hòtẹ́ẹ̀lì yẹn jáde mi ò rántí mọ́ bóyá gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò. Mr. Ronaldo ọmọ Nintendo money follow you banana follow you Prada follow you cause I'm in love with you. Lówó ọ̀la Palace Hotel àwọn yàyà nìyẹn wà o gbogbo ẹ̀yin tẹ́ǹtì UK lọ sí Nàìjíríà gbogbo ẹ̀yin tẹ́ǹtì Amẹ́ríkà lọ sí Nàìjíríà hòtẹ́ẹ̀lì yìí ni ẹ máa lọ ibẹ̀ ni ẹ máa dé sí enough security enough gbogbo nǹkan tẹ́ fẹ́ Lówó ọ̀la Palace Hotel àwọn yàyà ló wà o ọ̀rẹ́ mi Kakanfò lónìí àbí nígbà tó jẹ́ pírẹsidẹ́ǹtì nígbà tá a wà ní OAU èmi jẹ́ social secretary bí pírẹsidẹ́ǹtì ó mọ̀ kó social secretary ní o àbí Ọlánìkẹ́ Ọláyẹmí mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò bóò ní iṣẹ́ wa Bídèmí Nancy Akíṣẹ̀tẹ̀ mo kí ẹ̀yin náà ẹ kú àbọ̀ ṣọwọ́ yàrá o láti Dayọ̀ Agbọ́lá rédíò TV Baltimore ní Maryland ibẹ̀ láti ń fọ́n káàkiri Babalọ́ta digital studio ibẹ̀ láti ń boost ibẹ̀ láti ń tú jáde team ẹ kú àbọ̀ wọ́n ní Lówó ọ̀la Palace Hotel Awóyaya Ìbẹ̀jú Lẹ́kì local government lẹ́kọ̀ọ́ ló wà ó lẹ́gbọ́n yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń lọ Nàìjà láti Amẹ́ríkà ẹ̀yin tẹ́ ń lọ Nàìjà láti London ni Lówó ọ̀la Palace Hotel Awóyaya ibẹ̀ ń kẹ́ lọ dédé sí o Ìbẹ̀jú Lẹ́kì local government ibẹ̀ ló wà ó ní Bọ́lán Lówó ọ̀la for free room mẹ́ṣẹ́ Dayọ̀ Agbọ́lá Dayọ̀ for Lówó ọ̀la ṣe tún gbọ́ ṣe ń gbọ́ ṣe ti ń gbọ́ ara ẹ̀bùn tẹ́ máa jẹ nìyẹn ṣe ń gbọ́ mi Amẹ́ríkà lẹ ti ń lọ sí Nàìjíríà London lẹ ti ń lọ sí Nàìjíríà ẹ̀yin ẹ débẹ̀ ẹ sọ pé Dayọ̀ for Lówó ọ̀la free ni kóòdù ẹnìyẹn ẹ̀kọ́lẹ̀ tẹ́ ẹ̀ bá wo ètò wa ẹ̀ lè gẹ́ẹ̀tì kóòdù yẹn ó dójú ẹ̀ lónìí dípò bá gbóòsókè Abídèmí Àjọkẹ́ Ògúnlẹ́yẹ Boko Haram mo sọ pé mi ò ní pẹ́ Boko Haram mọ́ wo ẹnu mi wọ̀
Abídèmí Àjọkẹ́ Ògúnlẹ́yẹ BH bóò ni ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò olórí ó ti sanra bí nǹkan mi àdèbítí yù mo ò ní sọ kẹ́tò tó máa jẹ tó máa ti rìn padà ó sanwó ẹ̀ fún mi ni ẹ kú àbọ̀ sórí ètò mo níṣẹ́ ẹgbọ́ kéde yìí Lówó Ọlá Palace Hotel Awóyaya Ìbẹ̀jú Lẹ́kì local government Lagos ẹ̀yin tẹ́ bá ń lọ láti Amẹ́ríkà tẹ́ ń lọ Nàìjíríà ẹ̀yin tẹ́ bá ń lọ láti London tẹ́ ń lọ Nàìjíríà ẹ lọ síbẹ̀ Lówó Ọlá Palace Hotel ẹ sọ fún wọn bẹ́ẹ̀ pé orí ètò Ṣọ́wọ́nyá Dayọ̀ Agbọ́lá rédíò TV ibẹ̀ lẹ ti gbọ́ Dayọ̀ for Lówó Ọlá ọ̀fẹ́ ló máa fún yín accommodation bẹ́ẹ̀ lórúkọ ọ̀rẹ́ mi Kakanfò Ọ̀fìlára wọ̀ kí Kakanfò Ọ̀fìlára God bless you. Abídèmí Àjọkẹ́ ó ní ẹ̀kú ètò Títílayọ̀ Fílàní Ọbáyanjú mọ́lẹ́yìn náà o ẹ̀kú àbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá rèé jẹ́ kówó wọlé mi jẹ́ kọ́lá wọlé mi Títílayọ̀ Fílàní Ọbáyanjú ẹ ṣé ẹ̀kú àbọ̀. Mo lẹ́yìn tẹ́ bá polówó ọjà yín ẹ máa bọ̀ lórí ètò wa o Gloria Shuaibu ṣé ẹ̀bùn wà fáwọn èèyàn wa kí ní kí wọ́n bá yín lẹ́kọ̀ọ́ mo mọ̀ pé àjálẹ̀yìn náà wà yes orúkọ fashion store yín ẹ bá mi gbé síta again ẹ jẹ́ kí n mọ̀ ẹ má bínú nǹkan tí mo kọ́ sórí ó pọ̀ Adéwálé Ọlọ́lá ó ní I want to lose weight is your jollof rice fried rice ideal for me please tó bá fẹ́ lose weight ṣé orírú oúnjẹ tó set yẹn tó wà nínú abọ́ yẹn mo ní mi ò fẹ́ polówó ẹ̀ lórí ètò ni torí pé káàkiri àgbálá ayé rẹ ti ń gbọ́ bí àti ọ̀dà rẹ̀ ó dẹ̀ máa difficult ṣùgbọ́n àwọn tó wà ní Amẹ́ríkà bí mo lè ṣípò ẹ̀ sí wọn now tó bá ń jẹ́rú oúnjẹ yẹn láti mi tó bá jẹ́ lẹ́ẹ̀kan ó tún di alẹ́ ó máa trim down ni Olúgbénga Olúṣẹ́gun Oyèlẹ́yẹ mo rí yín o ẹ̀kú àbọ̀ orí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wà o jẹ́ kó wọlé mi jẹ́ kó lá wọlé mi o yes mo ní lónìí àwọn ìbéèrè tí wọ́n béèrè márùn-ún ni màmá béèrè ẹ̀ tí n bá ti ń béèrè ẹ̀ tẹ́ bá ti gba márùn-ún ẹ̀bùn wà fún yín láì tiẹ̀ tí béèrè ẹ̀ ti rẹ́bùn tí Kakanfò Ọ̀fìlára Nọ́lá Gbọ́láhàn Lówó Ọlá ẹ̀ ti rẹ́bùn tó fún wa oní tó bá jẹ́ London ló ti wá àbámẹ́ríkà tó bá yà ti débẹ̀ wọ́n sọ pé Dayọ̀ for Lówó Ọlá wọ́n máa fún ẹ rúùmù lọ́fẹ̀ẹ́ ni ipa Kakanfò ka mo sọ bẹ́ẹ̀ ipa Kakanfò ka Bíọ́dún Ìjàọlá jókòó ṣẹnu mi ṣé mo gbà Bíọ́dún Ìjàọlá jókòó ṣẹnu mi ẹkú àbọ̀ Ààrẹ Ọlá Yétúndé Lámídì mọ́lẹ́yìn náà ẹkú àbọ̀ ẹkú àbọ̀. Jẹ́kọ́lá wọlé mi o. Jẹ́kọ́lá wọlé mi o. Ọlásùnkànmí Àríyìbí Jẹ́kọ́lá wọlé mi o. ẹ mọ̀ kú àbọ̀ orí yín o ṣé wà orí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wà yìí o ẹ kú àbọ̀ àtidé gbàgẹ̀ mo ní lónìí àwọn ìbéèrè tí mo bá béèrè márùn-ún ni ẹni tó bá máa gba ẹ̀bùn ó gbọ́dọ̀ jẹ́ tó kọ́kọ́ tápù correct answer márùn-ún tẹ̀léra wọn níkọ̀ọ̀kan yẹ pé máa tápù ẹ̀ pọ̀ sínú péjì náà ẹ máa tápù ẹ̀ pé ókè eléyìí ló ń jẹ́ lẹ́ẹ̀ márùn-ún ẹ̀ tó bá ti tápù ẹ̀ tó gbà ẹ̀bùn wà fún yín mo serious Ọlásùnkànmí Àríyìbí wọ́n ní Ṣọ́wọ́nyá lẹ́tọ̀ Abídèmí Àjọkẹ́ Ògúnlẹ́yẹ God bless you BH ẹ̀kú àbọ̀ ó ní I'm sharing it with my friends God bless you mo ní bẹ́ẹ̀ ṣe ń wọlé iṣẹ́ Ọlásùnkànmí Àríyìbí nìyẹn àwọn máa ṣe àrẹ̀ ni mo jẹ́rìí wọn gbogbo ẹ̀yin yòókù náà tẹ́ wà lórí ètò ẹ bá wa ṣe àrẹ̀ fáwọn ọ̀rẹ́ yín ẹ jẹ́ kán rí ẹ jẹ́ kán mọ̀ bó ṣe ń lọ ẹ jẹ́ kán rí pó ṣá prápra ẹ jẹ́ kán rí pó látọ́bọ́gí ẹ jẹ́ kán rí pó kọjá àbìkíáfù
yẹ́sìkẹ́ owó tuntun wọlé. jẹ́ kówó wọlé mi o jẹ́ kọ́lá wọlé mi ààrẹ ọláyé tó dẹ́nà mí dì mórí yín ẹ ṣé. owó ọmọ pẹ̀lú àlàáfíà. owó bàbá kọ́lá wọlé wá o. bàbá kọ́lá kó wọlé o. jẹ́ kọ́lá wọlé ẹ o. bàbá ajẹ́ kọ́lá wọlé ẹ o. owó tuntun wọlé ẹ wá jèrè yìí. ọmọ tuntun wọlé rẹ wá jèrè. owó ọmọ pẹ̀lú àlàáfíà tó bàbá jẹ́ kọ́lá wọlé rẹ o. ṣé kọ́lá wọlé rẹ. owó la fi ń jayé bàbá yé fi fún wa. owó la fi ń tọ́mọ bàbá yé fi fún wa. owó la fi ń kọ́lé bàbá yé fi fún wa. bí iṣẹ́ o. Adébóyè jọ Sàlámì Ọmọlára mo kí yín ẹ kú àbọ̀ o. Adébóyè jọ Sàlámì Ọmọlára ẹ kú àbọ̀ orí yín Malik Ashraf fúnlẹ́yìn náà o ẹ kú àbọ̀ sórí ètò wa ẹ káàbọ̀. Orlando lélẹ́yìí ó ní má wò mí roro má wò mí roro ẹ má wò pẹ́sẹ̀ yìí roro o ẹ má wò roro bí n bá ṣe ń jù síta ẹ máa fẹ́ mọ ẹjọ́ máa ṣá prapra kó máa ṣá prapra. Exhibit Carry, my dear brother Rashid, how are you? Welcome to the show. Welcome to the show. I can see you. You are welcome, my brother. God bless you. Orlando wọlé lẹ́yìn James Coker mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò Royal Majesty Ọmọbọ̀dé ọmọ Ọlọ́run
ẹ wọlé ẹ ti bá Dayọ̀ Agboola owó ní kókó ọmọ Ọlọ́run ẹ kú àbọ̀ lórí ètò lónìí. Mo ní lónìí àwọn ìbéèrè kan wà tí máa béèrè lọ́wọ́ wa tí bá ti ń béèrè àwọn ìbéèrè yìí béèrè márùn ni ẹ máa tẹ́pù márùn ní kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ mo béèrè pé mọ́tò wo ló ń jẹ́ Rio, mọ́tò wo ló ń jẹ́ Cameroon, iléèwé wo ló ń jẹ́ OAU. Kwẹ́sẹ̀ mẹ́ta nìyẹn ẹ̀ ní kọ́wọ́ pọ̀. Ìkíní Rio, ìkejì Cameroon, ìkẹta OAU. Ẹ bá bẹ́ẹ̀ sọ pé mẹ́ta ó jáde tẹ̀léra wọn lórí screen. Ìyẹn ló máa jẹ́ kẹrẹ́bù yín gbà o. Oyèwọlé ọmọlẹ́wà Tèmítọ́pẹ́ orí yín o, ẹ kú àbọ̀. Ẹ tún wò bóyá ìṣẹ̀lẹ̀ o. Bọ́lá Èdòwọlá Kakanfò Ìlara wọ́n ní I have invited over 235 people and share it in over 70 groups. God bless you. Royal Majesty Ọmọbọ̀dé ọmọ Ọlọ́run Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Àwọn tí OAU wọ́n ti gbórí wọlé o. Mo sọ fún yín àwọn tí OAU wọ́n gbórí wọlé. Adéwálé Moshood ẹ kú àbọ̀. Àwọn tí Great Ifẹ̀ wọ́n gbórí wọlé. Royal Majesty Ọmọbọ̀dé ọmọ Ọlọ́run Kakanfò Gbọ́láhàn Lówólá OAU náà ni. Dayọ̀ Agboola yàn náà rèé OAU náà ni. Mo láwọn tí ò bá lọ sí OAU wọn sì rẹ́léèwé. Rúùtọ́ládé Adéjùmọ̀ ẹ mọ̀mọ́ káàbọ̀ o, ẹ kú àbọ̀. Rúùtọ́ládé Adéjùmọ̀ mórí yín. Alfonso Bukola àbúrò mi pìrìsẹ́ńtà bó o ní. Wàhálẹ̀ rẹ̀ ń kọ́ àtàwọn ọmọ ẹ kú àbọ̀ sórí ètò. Mòdírù Adéwálé Ọlọ́lá iléèwé tí wọ́n lọ tí wọn àwọn advanced secondary school ni. Ṣọwọ́yá lẹ́tọ̀ ètò ní Ṣọwọ́yá. Adépẹ́jú Agbárin is watching. Adépẹ́jú Agbárin ẹ pẹ̀lẹ́ o, ẹ kú àbọ̀ sórí ètò wa. Bọ́lá Lówólá ló ìgbà tí ẹ ṣe èmi ò rí yín bàbá ẹ ṣe ń gbọ́ wa. God bless you. Ẹ káàbọ̀ ẹ máa join wa every time. Tó bá jẹ́ UK time ní aago mẹ́fà ní aago mẹ́fà. Tó bá ti jẹ́ Nigerian time aago mẹ́fà náà ní. American time lọ́dọ̀ wa ń bí aago kan ni ẹ máa join wa every day Monday to Friday. Ẹ ṣe Adépẹ́jú Agbárin ẹ káàbọ̀ Agbárin yes. Ògúnjìmí Bíntù Fatima mọ́lẹ́yìn náà o, ẹ kú àbọ̀. Nice one. Ẹ kú ètò. God bless you. Ọ̀túnba Wálé Tawak is watching. Mo láwọn èèyàn gbórí wọlé o. Ṣé ẹ ti rí?
ẹ̀rí iṣẹ́ tí Kakanfò ṣe Kakanfò lówó ọ̀nàgbọ́lá hàn ó ti bá mi invite àwọn èèyàn sórí ètò wa Ọ̀túnba Wálé Tawak ẹ̀kú àbọ̀ sórí ètò mo kí yín mo recognize presence yín ẹ ṣe Dayo Agboola rédíò TV náà lẹ́wà o Baltimore làwa ti ń beam live to the world ẹ̀kú àbọ̀ tẹ́ ẹ̀ bá ti download radio application wa ẹ lọ download ẹ lọ sí Google Play Store ẹ máa bá ń bẹ̀ ẹ kàn type Dayo Agboola ẹ máa bá ń bẹ̀ gbogbo àwọn ètò wa tá a ti ṣe 24 hours ẹ máa bá ń bẹ̀ ẹ tún lọ lórí YouTube ẹ type Dayo Agboola síbẹ̀ kẹ́ẹ̀dẹ̀ subscribe ẹ máa rí wa Adépẹ́jú àbúrò Yẹmí in UK Adépẹ́jú àbúrò Yẹmí mo rí yín o wọ́n lẹ́wà lórí ètò ṣáàfíà lẹ́wà iṣẹ́ ọwọ́ Ọ̀túnba nìyẹn iṣẹ́ ọwọ́ kí Kakanfò yes iṣẹ́ ọwọ́ Kakanfò nìyẹn Adépẹ́jú àbúrò Yẹmí ní UK ẹ̀kú àbọ̀ sórí ètò Adéwálé ọ̀rẹ́ mi UK ló wà ẹ̀kú ètò Yẹmí ẹ̀kú ètò ọmọọba Adékégìn àwọn tí UK mo kí lọ́wọ́lọ́wọ́ yẹn o ẹ̀kú ètò ẹ káàbọ̀ Ṣọ́wọ́nyá lẹ́tò ètò ní Ṣọ́wọ́nyá Ruth Ọláìdé Adéjùmọ̀ mọ́rẹ́yìn náà ẹ ṣé. Tọ́pọ̀ṣ Ògúndípẹ̀ Adébáyọ̀ Tọ́pọ̀ṣ orúkọ yẹn sẹ́lẹ̀kẹ́jọ Tọ́pọ̀ṣ Ògúndípẹ̀ Adébáyọ̀ ẹ pàbọ̀ Kingsley Obie Amadi my dear friend for Red Destiny how are you sir nice seeing you on the show I can see you God bless you sir yes this is Orlando say what are you telling me why you do me so Ògúnjìmí Bíntu Fatima Oyèládùn Oyèládùn is an actress and a childhood friend of Ọ̀túnba Agboola Lówóọlá àníṣe lásán o ẹ ṣé ṣé ẹ ti rí àwọn èèyàn bí ẹni èèyàn bí èèyàn wọ́n wò ní ètò wa Oyèládùn ẹ kú àbọ̀ actress tó gbójú owó ọ̀rẹ́ Ọ̀túnba Agboola láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ ẹ ṣé God bless you Ògúnjìmí Bíntu Fatima God bless you ẹ ṣé God bless you what can you tell me why you do me so ole. Mo ti sọ bí ìbéèrè wa ṣe máa lọ lónìí o mo ní ìbéèrè márùn-ún máa béèrè lẹ́ẹ̀kan náà ẹni tó bá kọ́kọ́ táàpù márùn-ún jáde ó lẹ́bùn tó máa gbà kí dẹ̀ yẹ pé ẹ máa táàpù ẹ̀ ní word ẹ máa táàpù ẹ̀ ní kọ̀ọ̀kan máa pé one báyìí àṣàrè 2 àṣàrè ṣùgbọ́n tó bá táàpù ẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ mi bá táàpù wọlé gbá o ẹ̀sáàmù tèmi lè Professor Bida mo fi jọ ọ̀gá wa ìrẹ́bà Professor Bida ní OAU yes àwọn mo fi jọ ìbéèrè àkọ́kọ́ rèé ẹ sọ orúkọ tá a máa ń pe àwọn kìnnì ní Yorùbá orúkọ tá ń jẹ́ ní Yorùbá márùn-ún ni màá pè lẹ́ẹ̀kan náà ẹ̀ẹ̀mejì máa dẹ̀ pé number 1 cobra number 2 dog number 3 crocodile number 4 pig number 5 hawk máa tún ṣe lẹ́ẹ̀kan sí o mo ti pè o máa tún pè lẹ́ẹ̀kejì number 1 cobra number 2 dog number 3 crocodile number 4 pig number 5 hawk mo ti pè
wọ́n wá tó bá wá pé márùn jáde tó bá tápù ẹ̀ jáde mo ìpè yẹn ó kọjá bẹ́ẹ̀. olóṣèlú kẹjọ how fast are you láti táìpù one by one ní o mi ò kẹ́kẹ́ táìpù ẹ̀ pọ̀. Yellow sisi gonna gonna pushing on my jaw. Yellow sisi gonna gonna pushing on my jaw. Mama, wetin cause the matter? What can you telling me? Wetin cause the matter? What can you telling me? What can you telling me? why you do me so? What can you tell me? Why you do me so? Why you do me so? Oṣé Ọ̀làndó ọwọ́ ẹ jẹ́ ká gbọ́ ẹ̀prọ̀ pípítà ọ̀pọ̀ nù yóò mọ ẹ̀prọ̀ pípítà òré o ẹ̀mpẹ̀rọ̀ pípítà òré. ẹ̀mpẹ̀rọ̀ pípítà lélẹ́yìí. ìbéèrè wa tí mo béèrè mo ní ẹ máa tẹ́pù ẹ̀ níkọ̀ọ̀kan ni ẹ máa tẹ́pù àṣà yẹn níkọ̀ọ̀kan ẹni tí ẹ bá ẹ lè practice ẹ lè do it as many times as you can do it ẹni tó bá kọ́kọ́ márùn tiẹ̀ pé tí ò sẹ́ni tó interrupt olóògbẹ̀bùn mo ní kí lórúkọ tá à ń pe àwọn nǹkan yìí lédè Yorùbá mo ní àkọ́kọ́ cobra ẹ̀kejì dog ẹ̀kẹta crocodile ẹ̀kẹrin pig ẹ̀karùn-ún hawk yes kí là ń pe àwọn nǹkan yẹn ní Yorùbá. ẹ máa gbẹ́ ẹ̀prọ̀ pípítà Sàní Adé ló ń wá kiri yẹn o ọmọ dédé ọmọ ẹran dà ńgbà Sàní ní ẹ kìlọ̀ fọ́mọdé kó mọ́ rìn ní pàdó ọmọdé wa dé ó wá wẹ̀rọ ó wá ọmọ ẹran kiri àwọn olórin ẹ̀rù wọn bà mí. ọ̀rọ̀ lẹ́yìn òwe bàbá sọ̀rọ̀ òwe náà mi wá. mo kí gbogbo ẹ̀yin ti UK tẹ́ ẹ gbórí wọlé o Adéwálé Ọlọ́lá Lówó Ọlágbọ́lá hàn Oyèládùn Ògúnjìmí Bíntù Fátímà Yẹmí gbogbo yín mo kí ẹ kú àbọ̀. òwe la fi wá. Emperor pípítà rèé Emperor Ebenezer Obey lòun chief commander Sàní Adé ní kíngì eléyìí ní Emperor lòun ìgbà tí Délé Abíọ́dún máa sọ tiẹ̀ ó ní àdáwà ní o àdáwà super ìgbà tí Fẹlá sọ tiẹ̀ ó ní abàmì ẹ̀dá bàbá 70 ìgbà tí Dòwú Adémáṣe máa sọ tiẹ̀ ó ní Àpólà King
lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Oríkì Yorùbá rèé o, ẹ̀jẹ̀ apẹ́lẹ́ ìdí ẹ̀ náà. Ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ tán Yorùbá rí ẹ gbọ́ lèyí. Ọmọlúwàbí lórúkọ májẹ̀mú tó yẹ ká máa jẹ́. Mo ti àròjinlẹ̀ lórí orúkọ Yorùbá tí gbogbo wa gbé lérí. Oríkì Yorùbá rèé ẹ máa gbọ́. Mo ti ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tọ́mọ yẹn lórí. Ọ̀yá ẹ wá gbọ́n tí mo bá bọ̀ lórí ìtọpinpin orúkọ wa. Gbogbo ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi. Mo ti béèrè márùn-ún lédè òyìnbó mo ní kẹ́ ẹ túbọ̀ sí Yorùbá. Ẹ gbọ́ Yorùbá mọ́. Ẹ mọ nǹkan tó pè ní cobra. Ẹ mọ nǹkan tó pè ní dog. Ẹ mọ nǹkan tó pè ní pig. Ẹ mọ nǹkan tó pè ní crocodile. Ẹ mọ nǹkan tó pè ní hawk. Márùn-ún péré ẹ mọ̀. Lórí ìtàn Yorùbá lọ́dálé, àwọn àléébù ọ̀rọ̀ kan ti wà lọ́jọ́ tó ti pẹ́ tó ní wọ́n fẹ́ ká mú kúrò nínú ìtàn wa. Àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tó súyọ, ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn kọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe tòṣèlú. Matilda Òkúnúbi Awẹ́ mo mà rí yín o. Ẹ kú àbọ̀ mo rí yín bẹ́ẹ̀ ṣe wọlé. Matilda Òkúnúbi Awẹ́ ẹ kú àbọ̀ orí ètò ṣọwọ́ yá rèé bẹ́ẹ̀ ṣe wọlé ẹ bá wa ṣí ààrẹ fáwọn èèyàn yín. Oríkì Yorùbá. Kí ni ìtumọ̀ Yorùbá? Níbo ló ti jẹyọ nínú èdè wa? Níbo la ti wá? Níbo la ń rè? Wọ́n nílé làwọ̀ ká tó sọmọ lórúkọ. Kí ló ń tó ṣẹlẹ̀ ká tó sọ wá ní Yorùbá? Ìbéèrè yìí ni mo béèrè káàkiri lọ́wọ́ ọmọdé lọ́wọ́ omidan. Kálukú ní mìírí tí minú tí wọn ò rí ìtàn pàtó wí níbi tórúkọ Yorùbá ti kalẹ̀ nínú ìtàn. Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ ọmọ Ìbàdàn wípé kí ni wọ́n ń pè ní Ìbàdàn? Yóò ṣàlàyé ní kíkún pé Ẹ̀bá Ọ̀dàn ni bàbá wọn gbé sinmi. Ẹ̀bá Ọ̀dàn ló dẹ̀ bàdàn níjọ́sí kó tó wá dìlú Ìbàdàn. Ilẹ̀ ní Ọ̀yọ́ ni wọ́n mú tẹ̀lú Ọ̀yọ́ tó. Ilẹ̀ tí ń fẹ̀ lẹ́yìn ìkún omi tó lọ. Ìní jẹ́ Ifẹ̀ Òye Lágbo nílé bàbá wa Olúkùṣe Ọ̀ni. Abẹ́òkúta ó ti ṣàlàyé ìtàn tó tẹ̀lú Ẹ̀gbádó. Abẹ́òkúta ni wọ́n sá sí lọ́jọ́ tójú ogun gbóná gẹ́gẹ́. Òkúta ńlọ́lúwà mi fi ṣàbòbò wọn. Wọ́n fi dá wọn lọ̀tẹ̀lẹ́kùn àgbẹ̀. Bàbá tí a grandpa Àlùkò Abraham Akin ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò wa lónìí. Dádì òtójọ́ mẹ́ta ẹ káàbọ̀ sà. Àgbáyé máa dalẹ́ o. Lónìí ìtàn Yorùbá òun la gbé jáde. Mo béèrè márùn-ún lọ́wọ́ àwọn èèyàn. Mo ní kán bá wa sọ àwọn ọ̀rọ̀ yìí lédè Yorùbá. Èkíní àní cobra, èkejì crocodile, ẹ̀kẹta pig, ẹ̀kẹrin dog, ẹ̀karùn-ún hawk àti ìrẹ́ nìkan kan dáhùn o. Bóyá bàbá wa lè bá wa dáhùn ẹ̀. Matilda Òkúnúbi Awẹ́ wọ́n ní hello ṣe wà ń bẹ̀. Ìtàn Yorùbá là ń gbọ́ wọn o. Kí ló dé tà ń jẹ́ Yorùbá? Wọ́n lọ́mọlúwàbí ló yẹ ká máa jẹ́. Ọláboyè Olúbẹ́mi àwọn bàbá ló ń ta látàrí alálùmọ́lẹ̀ ẹ kú àbọ̀ sórí ètò. Ó ní how are you? Mo wà pa o, mo wà pa. Yorùbá ò lè jọ́ máa lè mọ́ yẹ.
mo wá o Fẹ́mi ẹ gbọ́ tàn Yorùbá. tó túmọ̀ sí wípé oníjàjẹ́ ènìyàn ni. bẹ́ẹ̀ bá rántí ìbéèrè kan tí mo béèrè lórí rédíò níjọ́sí pé kí ni ìtumọ̀ Yorùbá. alàgbà kan tí ń jẹ́ Táíwò Àyápolú àwọn kọ̀wé ránṣẹ́ pé ìtumọ̀ Yorùbá ni alárékérekè ènìyàn. wọ́n ní York Museum ní England làwọn ti bá ọ̀rọ̀ yìí pàdé. àwọn òyìnbó ti fi sí museum wọn wípé alárékérekè ènìyàn ni Yorùbá. Florence Fadípẹ̀ mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa. ìtàn Yorùbá náà sọ yìí o ẹ mọ̀ gbọ́ Ọlágbóyè Olúfẹ́mi ọ̀nà ẹ̀kú iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ God will continue to direct your path amen amen. ọ̀rọ̀ jáde àṣẹ́gbọ́kadà tẹ̀lé lẹ́yìn. nígbà táwọn olóyìnbó aláwọ̀ funfun tí wọ́n fẹ́ máa dágbà ṣàkóso wa ní jọ́síjọ́sí wọ́n fi lọ àwọn ẹ̀gbá ọ̀gbà wọ́n yarí rẹpẹtẹ nígbà fi jẹ́ wípé ìwé ìròyìn tá a kọ́kọ́ kọ lédè tiwantiwa ìwé ìròyìn ẹ̀gbá àti Yorùbá ní jẹ́ Ìjẹ̀bú kọ̀ jálẹ̀ wọ́n fà á ké kọ́rí Ìjẹ̀ṣà takú dandan báwọn òní báwọn jẹ́ Yorùbá àmọ́ lágbára tipátipá dandan àwọn òyìnbó ra rúkọ mọ́ wọn lórí ìpàkín ní 18th century ń làwọn ajagun ẹ̀sìn Haúsá Fúlàní lásìkò rògbòdìyàn ń bá ń pe àwọn Ọ̀yọ́ ọjọ́ òun ní Yáríbá tá a yí padà sí Yorùbá ká jẹ́ kó yé wa ọmọ àlè ní jẹ́ báwọn ẹ jẹ́ ká yí kọ Yorùbá padà nínú ìtàn. Ọmọlúwàbí lórúkọ rere tó ní májẹ̀mú ìbùkún nínú àti fẹ̀míwádìí ẹ̀rọ yanrantí àbíta ni ò fẹ́ jọmọlúwàbí òdodo nínú wa kó wá sọ. gbogbo àwọn àgbààgbà tó gbọ́ nínú wájọ́ sí tí wọ́n sì ń fàdúrà ràn wá lọ́wọ́ ẹ jẹ́ kí gbogbo wa fohùn ṣọ̀kan ká fọwọ́sowọ́pọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí òdodo ká jọjọ túlẹ̀ yìí tò. ìgbà tí mo dé ọ̀dọ̀ pásítọ̀ Ládì Thompson àwọn fi yé wa wípé gbogbo ẹni ẹ̀mí ló mà wípé àyànmọ́ ẹni ó ní àsopọ̀ pẹ̀lú orúkọ ẹni wọ́n ní yíyí orúkọ ẹni padà ní yíyí àyànmọ́ ẹni. ìtàn Yorùbá náà ń gbọ́ yìí o Múdà Sàlámì mo kí yín ẹ kú àbọ̀ ẹ ṣìnà o Dayọ̀ Agbọ́lá rédíò TV náà lẹ́wọ̀ ẹ káàbọ̀ Primate Àjàó Ṣàánú mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀ ṣé ń gbọ́ tán yìí ìtàn Yorùbá rèé wọ́n lọ́mọlúwàbí ló yẹ ká máa jẹ́ wọ́n ní Yorùbá onítànjẹ èèyàn bánsá ló ń jẹ́ bẹ́ẹ̀ Yorùbá ń sá bóyẹ Ọlásùnkànmí Àríyìbí ẹ gbọ́ ṣé ń gbọ́ bẹ́ẹ̀. wọ́n ní ilé ọmọ akábá owó rẹ̀ mọ́ lórí un. àkùkọ àbàmì kẹta ní kó wá tàn tẹ̀sáyé sórí ìkún omi tó gbayé kan bí tí ń tàn tẹ̀ nílẹ̀ fẹ̀ sí ilẹ̀ fẹ̀ lápèpè èkó tó ilé ìgbẹ̀ nílẹ̀yìn. onírúurú ìtàn láti kọ́ lórí ọ̀rọ̀ ọmọ Odùduwà ọ̀kan ní ti ọba Aláyélúwà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kórí adé ọmọ nọ́bà. Ọlásùnkànmí Àríyìbí ó dẹ̀ bẹ́ẹ̀ dẹ́gbà wọ́n ní kọ́bra ọ̀ká ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní dọ́ọ̀gì ajá ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sẹ́lómi ìtòtú ìwọlé ẹ̀yin lẹ́ máa gbẹ̀bù yẹn. Ọlásùnkànmí Àríyìbí ìkẹta wọ́n ní ẹlẹ́dẹ̀ Lady B Otiripen ẹ kú àbọ̀ bẹ́ẹ̀ ṣe wọlé mórí yín ẹ kú àbọ̀ Ṣọ́wọ́nyá rèé lórí ètò wa Ṣọ́wọ́nyá ẹ kú àbọ̀ Ọlásùnkànmí Àríyìbí wọ́n ní kẹrin àwòdì ẹ̀ṣí ẹgbà kínní ẹgbà kejì ẹgbà kẹta ẹ̀ṣí kẹrin ẹyin ẹ̀ṣí ẹ̀tún bẹ̀rẹ̀ again. nígbà tẹ́ ẹ ti ṣì yẹn ẹgbẹ́ àtúbẹ̀rẹ̀ again ni o ọ̀rẹ́ ẹ̀sẹ̀ lòmí àtúwọlé mo ní ìkíní cobra ìkejì dog ìkẹta pig ìkẹrin crocodile ìkarùn hawk ẹtù wọ́n tẹ̀lé ra bẹ́yẹ. ìtàn Yorùbá náà ń gbọ́ yẹn o ó kì í síbẹ̀. Gbogbo ohun tí wọ́n ń ṣe nílẹ̀ yìí ni wọ́n kó dání. Wọ́n ń jó bàtà fún Ṣàngó.
Tósìn Oyètúnjí mo tún rí yín o ẹ kú àbọ̀. Mo ní ìbéèrè mẹ́ta àbẹ̀rẹ̀ 5. Àkọ́kọ́ kí ló ń jẹ́ cobra? Ẹ̀kejì kí ló ń jẹ́ dog? Ẹ̀kẹta kí ló ń jẹ́ pig? Ẹ̀kẹrin kí ló ń jẹ́ crocodile? Ẹ̀karùn kí ló ń jẹ́ hawk? Ẹni tó bá kọ́kọ́ táàpù béèrè márààrún tó kọ́ ánsà ẹ̀ síbẹ̀ ẹ wo ẹ̀bùn kan wà bí mo fẹ́ nìyẹn ó kọjá bẹ́ẹ̀ ẹ rí ẹ̀bùn yẹn rèé tí ò ní sọ̀kan tó ń ṣe fún yín ó yàtọ̀ ẹ lè rí anywhere ìbí nìkan lẹ ti rí. ìwé ìròyìn tó kọ́kọ́ jáde ní èdè tiwantiwa ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá ní jẹ́ orúkọ Yorùbá tí wọ́n sọ wá okùn oko ẹrú ni ẹ jẹ́ ká bá okùn náà kúrò lọ́rùn ẹ̀yin ọ̀gbọ́ orin bàbá wa Ògúndé tí wọ́n kọ níjọ́sí tí wọ́n sọ wípé Yorùbá sọra wọn di báàlù táráyé ń gbá bẹ́ẹ̀ bá rántí ọ̀rọ̀ àgbà akéwì kan tí wọ́n sọ nínú àwo wọn. Ọlásùnkànmí Àríyìbí ìkarùn ẹni àwòdì orúkọ mi wo ni àwòdì ń jẹ́ kẹ́lẹ́gbẹ̀pín orúkọ mi wo làwòdì ń jẹ́. ẹ ti gbìyànjú mẹ́rin o Ọlásùnkànmí Àríyìbí àwòdì tẹ́ pé yẹn orúkọ mi wo ló tún jẹ́ tó common. Àwòdélé Olúṣeun ẹ mọ̀mọ̀ kú àbọ̀ mo rí yín o. Bọ́lá lówó ọlá Ọ̀túnba Bọ́lá lówó ọlá wọ́n ní my daughter Taiwo Adesanya is watching from Lawrenceville, Georgia. Adesanya Taiwo Adesanya bẹ́ẹ̀ bá ṣe ń wò wá láti Lawrenceville ẹ kú àbọ̀ sórí ètò ẹ kú àbọ̀. Ètò Ṣọ́wọ́nyàrè láti Dayagbola rédíò TV ẹ lọ download application yẹn o ẹ lọ download ẹ kẹ́ ẹ lè máa gbọ́ wa 24 hours non stop. Mo ní àǹfààní láti sọ fún yín pé Ọlásùnkànmí Àríyìbí òun ló gba ẹ̀bùn wa o. Ọlásùnkànmí Àríyìbí òun ló gba ẹ̀bùn wa ẹ wo ẹ̀bùn yẹn rèé o ṣé ẹ rí kíní ọwọ́ mi yìí iṣẹ́ tó ṣe ni pé ẹ jẹ́ kọ́ kí Kingsley Ògúndé bàbá olórin ẹ̀bẹ̀ kú àbọ̀ olórin káàkiri àgbáláyé Kingsley Ògúndé mo rí yín o ẹ kú àbọ̀ yes orí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wà o Dayagbola rédíò TV mo lẹ́yìn tẹ́ ìbálẹ́bùn yẹn ẹ̀bùn yẹn rèé ṣé ẹ ti rí sensor monitor ni tó o bá fi sínú mọ́tò ẹ bóyá bí tó wà ó jìnnà díẹ̀ sí mọ́tò kìnnì kan wà tó máa tẹ̀ ń bẹ̀ aṣọ bí tí mọ́tò ẹ̀ wà fún ẹ tó o bá fi sínú báàgì tó o mọ̀ bí tí báàgì yẹn wà kìnnì kan wà tó máa tẹ̀ ó wà lára ẹ̀ wọ́n ti kọ́pù ẹ̀ bọ̀ ó wà nínú ẹ̀. Ọlásùnkànmí Àríyìbí àwọn ẹlẹ́gbẹ̀bùn yìí o ẹ wò ó kókó lónìí lóore sẹ́ńsọ̀ ni ayin tẹ́ ẹ bá ti fi sí láti tẹ́ pé aṣọ bí tó wà fún yín kódà tí ò bá sọ fún yín orí fóònù yín GPS ó máa sọ àdúgbò tó wà ó lè rí 4,000 miles tech máa rí ó yà yín lẹ́nu yes Ọlásùnkànmí Àríyìbí ọdún ẹ bá ti ráàyè wá sí stúdíò wa ẹ wá bá wa ń bẹ̀ ẹ wá gbà á lóore ẹ ti gbà ẹ gẹ̀ tiẹ̀. Kingsley Ògúndé ẹ kú àbọ̀ o Taiwo Adesanya ọmọ Kakanfò ẹ kú àbọ̀ sórí ètò ṣe ẹ bá ń gbọ́ wa Dayagbola rédíò TV láwà ẹ kú àbọ̀. Ó dára eléwì yìí ẹ ṣeun a tún máa gbọ́ tẹ̀wé Yorùbá lọ tó bá tún dọ̀la ẹ jẹ́ kí Fúnmi Adams tó bá a dá sí ó yá. Bello ọ̀yá kìlómẹ̀
Bello Oyakilome láti Tọ́ka Georgia ẹ wò ó nǹkan mọ́yá káwọn èèyàn máa ṣe rèé tẹ́ ẹ bá ti ń invite àwọn èèyàn tán bá ti ń wọlé ẹ jẹ́ kí n máa mọ̀ ìlú tán wà ẹ jẹ́ n mọ̀ country tán wà kí n lè mọ̀ kí wọn yes Kakanfò Bọ́lá Ìdòwú ọlá ẹ ṣeun wọ́n ní Táíwò Adésanya ó wò wá láti Lawrenceville Georgia ẹ ṣé Bello Oyakilome wọ́n wò wá láti Tọ́ka Georgia ẹ ṣé o Ọ̀túnba Maka Spicy mo rí yín ó ta lẹ́nu ó ta lẹ́nu Maka Spicy mo rí yín àkàsílù mo rí yín ẹ kú àbọ̀. Aṣọ tó bá dára ni máa rà fọ́mọ mi ẹ̀wù tó bá dára máa rà fọ́mọ mi ọjọ́ àbákú ọmọ làrólé ọmọ láṣọ Fúnmi Adams rèé. Ọ̀la tó lè gún òkú òbí ẹ̀ ìyàwó ọ̀rẹ́ mi ẹ mọ̀ pẹ̀lẹ́ wọ́n ní Mr. Bello Oyakilome it is in John Cars in Tọ́ka Georgia jẹ́ gbọ́ Bello wọ́n lẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ ra páàtì mọ́tò bóyá complete engine ní àbórí ẹ̀ àbí gbogbo táyà ẹ̀ àbí ẹ́ńjìnì ní o àbí bọ́dì wọ́n ní Mr. Bello iṣẹ́ tó ń ṣe nìyẹn o Bello Oyakilome ní Tọ́ka Georgia wọ́n ní iṣẹ́ tó ń ṣe nìyẹn ẹ kú àbọ̀ sórí ètò Ọ̀túnba Maka Spicy mórí yín ẹ kú àbọ̀. Maka Spicy wọ́n ní máníjà tó ta lẹ́nu. Comrade Denja Yakubu is watching from Abuja. Mo ló wà lójú ẹ̀ lónìí. Wọ́n ní Comrade Denja Yakubu wọ́n wò wá láti Abuja. Àwọn tó wà níbùdókọ̀ agbára nìyẹn o. So hear me, Comrade Denja Yakubu. Yes, this is Agbola Radio live from Maryland in America. Welcome to the show. We are always on the show 6 o'clock Nigerian time every day, Monday to Friday. Yes, Monday to Friday, 6 o'clock, 6 p.m. Join us. Yes. Maka Spicy àwọn ti Maryland ẹ ṣe. Mo kí yín o, Comrade Denja Yakubu, all the way from Abuja. God bless you. Bello Oyakilome from Tọ́ka Georgia. God bless you. I can see you. Welcome to the show. Debu. After the reggae, play the blues. Make you do as I do. Maka Spicy, manager tó ta lẹ́nu. Maka is here, keep your money. Ó ga jù bẹ́ẹ̀, wọ́n ní Maka wà ń bí gbówó ẹ̀ pamọ́, kí ló dé? Ọlásùnkànmí àríyí bí, lóore. Baba see bad the way them dey move. You don't know how much Ọlá tó lè gún òkú ẹbí ẹ Fúnkẹ́ ìyàwó ọ̀rẹ́ mi. Ṣẹ́wà ẹ pẹ̀lẹ́. Ọ̀rẹ́ mi Sàámú ńkọ́. Ẹ kú àbọ̀. God bless you. our master wo, you dey bad wo. If your body is your mortgage, you get belle. Jésù. After the reggae, play the blues. Make you do as I do. Enjoy yourself, baby boo. Cause if you your boo, get a boo. Share the girl
share the boost. Everybody wanna do. As far as the money they pay, if you pop champagne, ladies come me talk and do. I know, cause I know they for talk and do. Dance for naked, dance for two. I don't but don't like the do. Mo ní lórí ètò Ṣọ́wọ́nyá náà láṣìwá o lọ́wọ́ tá a wà yìí agogo méjì ó kọjá ìṣẹ́jú márùndógún mo sọ fún yín ọ̀túnba Gbọ́láhàn ló wọ̀ láwọn ti pèrò sọ́kọ̀ o wọ́n ti pèrò sọ́kọ̀ wọ́n ní Honorable Ọládipúpọ̀ Adebutu, incoming Ogun State governor is watching from London, UK. PDP power. Ṣé ń gbọ́? Ó dójú ẹ̀ lónìí. Wọ́n ní ọmọ bàbá Ìjẹ̀bú. Honorable Ọládipúpọ̀ Adebutu, incoming Ogun State governor. Wọ́n mú òwá o láti London, UK. Wọ́n ní PDP power. Ó dá ẹnu ẹ̀ láwà tí ìbólówó nú. Mo ní ẹ wá ṣe ìkéde yín lórí tẹlifíṣàn wa lórí rédíò wa káàkiri àgbálá ayé ni mo lọ fún yín kì í ṣe state kan ni rédíò wa dúró sí state kan kọ́ ni tẹlifíṣàn wa dúró sí tẹlifíṣàn wa káàkiri àgbálá ayé rédíò wa káàkiri àgbálá ayé ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ lọ ṣòṣèlú ayèrè ẹ máa bọ̀ mò ń gba advertisement politician ẹ máa bọ̀ a máa sọ̀rọ̀ nípa yín òun tẹ́ fẹ́ ṣe fún lù ú òun tẹ́ ẹ fẹ́ ṣe fún ìlú àtòun tẹ́ ẹ ti ń ṣe tẹ́lẹ̀ ẹ máa bọ̀ ẹ wá ṣe àgbàtì yín ọmọ bàbá Ìjẹ̀bú tẹ́ ẹ bá ń gbọ́ mi o Honorable Ọládipúpọ̀ Adébútú incoming Ogun State governor wọ́n ní UK lẹ́wà lọ́wọ́lọ́wọ́ báyìí PDP power ẹ kú àbọ̀ sórí ètò Ruth Ọláìdé Adéjùmọ̀ mórí yín ẹ kú àbọ̀ o bóòní Ṣọ́wọ́nyá rèé mo ní everyday la máa ń wà lórí ètò wa everyday àwa òṣèṣèlú bí wa báyìí o ìjọba tó máa jẹ́ káyé tẹ́ wá lọ́rùn ìjọba tó máa jẹ́ kárí ṣe ìjọba tó máa jẹ́ kárí mu ìjọba tó máa jẹ́ kárí lẹ́gbẹ́ òun ní kọ́lọ̀ ó gbé wọ orílẹ̀-èdè wa so any political party tẹ́ bá fẹ́ ṣe advertisement àyè pọ̀ ẹ má bọ̀ wọ́n ní Honorable Dàpọ̀ Dàda wọ́n wò wá láti Australia wọ́n wò wá láti Australia mo dé ó dójú ẹ̀ Kàkànfò ti dá nǹkan lẹ̀ lónìí Kàkànfò ẹ bá sọ fún wọn pé ojoojúmọ́ ni ojoojúmọ́ aago kan ní Maryland time aago 6 ní Nigerian time aago 6 UK time yes a máa fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ ó yá Ọ̀túnba Makaspicy wọ́n ní láti the building owó ọmọ bàbá Ìjẹ̀bú Honorable Dàpọ̀ Dàda lè bá ń wò wá láti Australia ẹ̀gán lè login ẹ̀tàpù Sami Dayo Agboola ẹ̀tàpù ẹ̀ máa rí mẹ́ ẹ lè wọlé àbí kẹ́ ẹ̀tàpù Dayo Agboola rédíò TV ẹ máa wọlé bó dẹ̀ yẹ pé Dayo Agbo Media Diamond ní ẹ̀tàpù ó dẹ̀ ń ṣe bàbá ló ń ta ẹ̀tàpù síbẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ẹ máa wọlé sórí rédíò station wa then ẹ lọ sórí Google Play Store ẹ lọ sórí Google ẹ̀tàpù Dayo Agboola síbẹ̀ ó máa gbé Dayo Agboola rédíò jáde ẹ download ẹ̀ 24 hours ní ká fún wọn lẹ́gbẹ̀gbẹ̀. Àwọn àbókí wọn tẹ̀gbà wọn ti bọ̀ sórí ìgbẹ̀ wọn kí wọ́n tẹ́lẹ̀ ìgbẹ̀. Mo ní bákan náà ẹ lọ sórí YouTube ètò wa tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ẹ máa bá bẹ́ẹ̀ lórí YouTube ẹ ti táìpù Dayo Agboola yes ẹ wọlé sórí ẹ̀ nìyẹn ẹ subscribe gbogbo ẹ̀yin politician tẹ́ wà ń bẹ̀ ẹ wá polówó ẹ máa bọ̀ ẹ wá polówó yín ẹ wá polówó ara yín ẹ jẹ́ káyé mọ̀ nǹkan tẹ́ ń ṣe èmi ò tí ì jọ ẹgbẹ́ kan o ìjọba tó máa jẹ́ kí ara tù wá òun lèmi fẹ́ ẹ má bọ̀ ẹ jẹ́ polongo yín ẹ jẹ́ polongo yín ẹ ṣé.
iPhone 4, iPhone 5, iPhone 6, iPhone 7, ó máa lọ Kazeem Adérẹ̀mí mo lẹ́yìn náà o bẹ́ẹ̀ ṣe wọlé mórí yín lórí ètò wa lónìí àní Ọ̀túnba Bọ́lá lówó ọlá Ọ̀túnba Bọ́lá lówó ọlá wọ́n fún wa ní ọ́fà kan lórí ètò yìí wọ́n fún wa ní ọ́fà kan wọ́n ní ẹ̀yin tẹ́ ń lọ sí Nàìjíríà láti UK ẹ̀yin tẹ́ ń lọ Nàìjíríà láti Amẹ́ríkà wọ́n ní tẹ́ ẹ bá ti dé lówó ọlá Palace Hotel ó wà ní Ìbẹ̀jú yes Ìbẹ̀jú Lẹ́kí ibẹ̀ ló wà wọ́n tẹ́ bá ti dé bẹ́ẹ̀ ẹ sọ fún wọn pé Dayọ̀ Fọ̀dówó ọlá ni wọ́n máa fún yín ní rúùmù lọ́fẹ̀ẹ́ ẹ ṣé Ọ̀túnba o Kákàǹfò kan Nàìjíríà kan lówó ọlá kan OAU kan ẹ káàbọ̀ Kazeem Adérẹ̀mí mo kí yín o ẹ kú àbọ̀. Oye fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ fún wọn jẹ́ bí ṣe wẹ́gbẹ̀gbẹ̀ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀ fún wọn jẹ́ bí ṣe wẹ́gbẹ̀gbẹ̀ iPhone 1, iPhone 2, iPhone 3, iPhone 4, iPhone 5, iPhone 6, iPhone 7, ó máa lọ iPhone 8. Sábàbí gbogbo wàdó bí rogo ìjó lẹ́gbẹ̀gbẹ̀ nínú ìjó wà láìpẹ́ tí ní ṣoko Idris Pape lẹ́gbẹ̀gbẹ̀rẹ́ ẹ fún wọn ní lẹ́gbẹ̀gbẹ̀. MC Olúwọmọ Lorenzo Pakolọ́jẹ́ percent Dr. Ambode Pasuma Ọ̀dàlá Abiola Brain Ṣèyí Tinubu Ṣíṣú Òjìkú Outback Money Subsidy UK Abuebe àwọn sì gíláàbù àti sáré Ready for my Isaleko, you know they for Mali, Roda ni Kafi, ṣeré ní Wọ́wáwé, àṣírí ẹ̀kọ́, ó ti tú lójú ewé, kó ṣeré, kó ṣébò, kó ṣeré. Mo ní orin eléyìí, orin ìkìlọ̀ wà ní o, orin ìkìlọ̀ wà ní bọ̀bọ̀ yìí ó ní ẹ má mú gbọ́ mọ́, ẹ má ṣàgbáná, ẹ yé po àgbo mọ́. Ramadan gbogbo ẹ̀ kẹ́ kó jẹ́ ìgbà tó sọ nìyẹn. Ọ̀túnba Marcus Spicy wọ́n ní bàbá ló ń tá lẹ́gbẹ̀gbẹ̀ kò séwé kò sépò. Eruku ti pọ̀ ju àṣírí tù. Afẹ́fẹ́ fẹ́ àti ní kúrò ọmọdé alẹ́ ṣọ́gun bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ àṣírí tù. Dáníjà jẹ́ wọ́n wò lọ́kọ̀ bí wọ́n mọ̀ sí wọ́n rí lọ́lọ́ sábà. Dáníjà jẹ́ wọ́n wò lọ́kọ̀ bí wọ́n mọ̀ sí dájú lọ́lọ́ sábà. Ọ̀rẹ́ mi you dey okay, you dey alright, I use the shot. Wọ́n ní Adékúnlé Àìná wọ́n wò wá láti Òwòrò Òṣòkí Lagos ní Nàìjíríà. Adékúnlé Àìná mo kí yín o orí ètò Ṣọ́wọ́nyàré a máa ń ṣe ní Monday to Friday aago 6 ló máa jẹ́ ní Nàìjíríà tẹ̀ bá ń gbọ́ wa ẹ máa wò ó lójoojúmọ́ ẹ dẹ̀ lè wọlé direct lórí Samis Dayo Agboola ẹ bẹ̀rẹ̀ wa a máa hàdí yín yes ẹ hàdí wa a máa confirm ẹ kò séwé kò ségbò ètò tòní lọ bí kúnkúndùn o aago 2 kọjá ìṣẹ́jú 5 ìṣẹ́jú 5 péré la ní sí lórí ètò yìí. Bọ́dí flaka ọmọ ṣáná sí Colorado ọmọ ṣáná sí kí ló ní èdè jẹ kúrẹ́ tó rẹ̀ nà bí ẹ̀kọ́ bí pẹ̀lú ṣàngóni kí ló lè tẹ̀rùkú pàtó eruku kúlẹ̀ o eruku kúlẹ̀ bí pé pọ́pọ́ ti ṣu tága sí sínú ilé o. Ọ̀rẹ́ mi kí lè ṣẹlẹ̀ gangan àwọn ọmọ bẹ́ẹ̀ ti ọlọ́kan ó dẹ̀ lọ ń tẹ̀sẹ̀ lẹ́kọ̀ọ̀kan bí kò fẹ́ wọn mọ kí kò sún dùn ẹ̀fà kan. Ìmọ̀wọ̀lú ẹni rẹ̀ lọ ọ̀rẹ́ mi ti yá. Oh my God. Go see me, 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 go see me. What you call me got that for? But this is dirty. Mo kí yín o Adékúnlé
kúnlé àìná láti Òwòrò Ṣòkí àwọn tèkó tí a ẹ̀kú àbọ̀ ọ̀nàrẹ́bù Dàpọ̀ Dàdá láti Australia ẹ ṣé bẹ́ẹ̀ ni ọmọ bàbá Ìjẹ̀bú gbogbo yìí mo kí sọ́rọ̀ tún ṣu ọ̀yọ́ ẹlẹ́mọ́ nàpẹ̀ nàpẹ̀ mọ́kídé nàpẹ̀ skúṣkìs nàpẹ̀ adọ́mọ́ nàpẹ̀ yorùbá nàpẹ̀ ògìdìgbà nàpẹ̀ ajínọ́tù nàpẹ̀ nàpẹ̀ bàmẹ̀ bàmẹ̀ ó ń gbá lára mi ó jẹ ó ń gbá lára mi sẹ́ òtúrà ó rè ó ń gbá lára mi o lórí ètò wa lónìí àti láwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn orí ètò lónìí ni Ọlásùnkànmí Àríyìíbí ló ti jẹ́ kínní GPS náà pé bó o bá fi sínú mọ́tò ẹ tí mọ́tò ẹ bá wà 300 miles síbi tó wà o lè trace ibi tí mọ́tò yẹn wà ó yà yín lẹ́nu tó o bá fi sínú báàgì ọmọ rẹ tọmọ rẹ bá lọ skul gbogbo ibi tó bá rìn lọ o máa bá ń bẹ̀ ó rè Ọlásùnkànmí Àríyìíbí ló jẹ́ lórí ètò wa lónìí ó ń gbá lára mi ìṣẹ́jú mẹ́ta la ní sí kétò ìfi lọ lẹ́yìn ètò ẹ lè pè mí sórí 443-760-8578 ẹ̀yin tẹ́ ẹ bá wà outside America ẹ fi +1 síwájú ẹ̀ 443-760-8578 ẹ pè mí tá a bá tiẹ̀ gbé ẹ fi voice message jílẹ̀ á lè pè yín padà ó ń gbá lára mi ó rè. Kí ló wá débẹ̀? Ìwọ náà lẹ́yìn gidi ó wá jẹ́yàn wèrè wàhálà méjì nù ó fẹ̀yàn gidi gan lọ́yàn ìjàgbọ̀n ó wà lọ́ fásitì wèrè wàhálà dé. Ṣé ẹ bá wojú aago yín aago 2:30 ti lù ó tásìkò tó yẹ ká palẹ̀ mọ́ mo ní ṣùgbọ́n n ò lè ṣe kí mọ́ jíjó kábíyèsí o n ò lè ṣe kí mọ́ jíjó kábíyèsí mo kí gbogbo ẹ̀yin èèyàn tí ẹ ti jẹ́ ìwà lónìí o Ọ̀túnba Makastasi mo kí yín Ọlásùnkànmí Àríyìíbí ẹ ṣé Ruth Ọládé Adéjùmọ̀ ẹ ṣé o Samson Rájí adúpẹ́ Ọ̀túnba Gbọ́láhàn lówó ọ̀la Ọ̀túnba Gbọ́láhàn lówó ọ̀la Kakanfò Ọ̀fìlára ẹ ṣé gbogbo yín tẹ́ bá lọ sí Nàìjíríà ẹ lọ lówó ọ̀la Palace Hotel
lówó ọ̀nà palace hotel ẹ lọ bá wọn wò ń bẹ̀ security yẹn ó full everything ó full níbẹ̀ ẹ ṣé honourable Dàpọ̀ Dàda ẹ ṣé o àdúpẹ́ Adékúnlé Àìná mo kí yín ẹ ṣeun o gbogbo ẹ̀yin mi ò lórúkọ yín ẹ wò ó ti scroll lọlẹ ẹ má bínú sí mi àsìkò dẹ̀ ti tó torí àwọn ètò míì fẹ́ wọlé mo ní ẹ máa gbọ́ rédíò wa 24 hours Dayọ̀ Agboola rédíò ni ẹ download ẹ lórí Google Play Store ẹ dẹ̀ lè lọ sí dayoagbola.com/radio ẹ máa bá wa ń bẹ̀ 24 hours ní rédíò wa ètò tá à ń ṣe yìí aago kan l'American time ní Maryland time là ń ṣe aago 12 New Zealand time aago 6 Nigerian time aago 6 UK time aago kan ní Canada time aago 5 Ghana time yes time tá à ń ṣe program wa nìyẹn ẹ máa join wa Monday to Friday ẹ join wa ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o kó tó di pé mo lọ ẹ̀jẹ̀ àjọjọ kábíyèsí díẹ̀ náà. I wanna see you shake your body. Let everybody know you're feeling. Forget your sorrow and your worry. Don't wanna see you frown. Now wait till they hold you down. mo ní ká ẹ lọ sórí YouTube ẹ táàpù Dayọ̀ Agboola síbẹ̀ gbogbo ètò wa tá a ti ṣe ẹ máa bá wa pàdé ń bẹ̀ títí di ọ̀la tá a tún máa pàdé lórí ètò yìí láago kan bàbá ló ta yàn náà rèé o màmá alẹ́mi lọ́mọ òsì àṣìṣe ọmọ ẹlẹ́gbẹ̀rin òru ọmọ eléso gidigba àná ìṣọ́nà èso kan múra ọmọ olúgbà òṣà tì jiná ọmọ ọlọ́wọ́ ọmọ ẹkùn ó dáa ó di ọ̀la ẹ̀túnjá pàdé títìgbà náà ojú tẹ̀ fi ń wò mí ò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ mi ò ní di láyọ̀ là ń bálé olóyin dídùn là ń bálé olóyin agogo ayọ̀ ó máa rólé yín agogo ayọ̀ ó máa rólé tèmi agogo ayọ̀ ó máa rólé gbogbo wa o ẹ ṣeun ó dàbọ̀ ayébẹ́lẹ́ bá gbọ́n sókè. But